tó mú kí gbogbo ọmọ Yorùbá lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé orúkọ mi ni Adé ọmọ Adé. Kí lóhun tí mo gbé dé lóde tòní òun ni gbólóhùn kan tí wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń gbé gbólóhùn yìí gbági tí wọ́n sì máa ń fún ní ìtumọ̀ tí kò tọ̀nà. Kí ni gbólóhùn náà? Gbólóhùn ni wípé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé, ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé. Nígbà míì bí àwọn ènìyàn míì bá fẹ́ ṣe àgbékalẹ̀ gbólóhùn yìí wọ́n pé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé, ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé. Ṣùgbọ́n àlàyé tí mo fẹ́ ṣe lórí gbólóhùn yìí ni wípé kì í ṣe ọ̀gọ́ ni dòré dòdò dòré ní ọ̀gọ́ bàbá ní ká fi àmì ohùn sí, àmọ́ ọ̀gọ́ dòdò ohun gangan ni ìsọ̀ tí ó tọ̀nà nínú gbólóhùn yìí. Nígbà míì ẹ̀wẹ̀ báwọn èèyàn míì bá fẹ́ fún gbólóhùn yìí ní ìtumọ̀ wọ́n pé ọ̀gọ́ ìpàkọ́ lóhun tí Yorùbá ń ṣàlàyé ẹ̀ nínú gbólóhùn yìí irọ́. Nígbà míì ẹ̀wẹ̀ sì ní bẹ́ẹ̀ bá bèèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé kí ni ń jẹ́ ọ̀gọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò mọ̀, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a pè ní àgbàlagbà ní àwùjọ wa ni wọn ò mọ̀. Ẹ jẹ́ n wá ṣàlàyé ẹ̀ fún gbogbo wa. Nínú gbólóhùn ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé, kí ni ń jẹ́ ọ̀gọ́ nínú gbólóhùn yìí? Ìbà fún gbogbo ẹ̀yin mọ̀nàmọ́ni, ìbà fún gbogbo ẹ̀yin mọ̀yàmọ̀yà, ìbà fún gbogbo ẹ̀yin jáwéjáwé, ẹ̀yin wàgbọ̀wàgbọ̀, ìbà fún gbogbo ẹ̀yin alágbègbà àti ẹ̀yin ẹni onírẹ̀rìndínlógún nílẹ̀ Yorùbá. Torí gbólóhùn yìí inú Ifá ló ti bóde. Tí a bá fẹ́ mọ ìtumọ̀ ohun tí ń jẹ́ ọ̀gọ́ a gbọ́dọ̀ yẹ Ifá wò dáadáa. Ìdí nìyí tí mo máa ń sọ fún gbogbo wa pé Ifá kì í ṣe ohun tí ó yẹ ká sá fún ilẹ̀ Yorùbá torí àwọn ẹ̀dí ọ̀rọ̀, àwọn ẹ̀dọ̀kì gbólóhùn, àwọn gbólóhùn ẹ̀rìmọ̀ harambata ọ̀nbẹ nínú Ifá. Ohun tí Yorùbá ń pè ní ọ̀gọ́ òun ni iyọ̀ iyọ̀ táwọn míì ń pè ní ìsebẹ̀ tàbí táwọn míì ń pè ní ọ̀ṣà, òun ni Yorùbá ń pè ní ọ̀gọ́. Ó yà yín lẹ́nu, mo mọ̀ pé yóò yà yín lẹ́nu. Ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé, kí ló dé tí wọ́n fi ń lo gbólóhùn yìí? Ó ní pé nígbà ìwáṣẹ̀ bí àwọn tó ń ta iyọ̀ bí wọ́n bá fẹ́ lọ ọjà, ẹ mọ̀ pé iyọ̀ máa ń ní ọ̀rìn gan, ó jẹ́ ohun tó wúwo, wọ́n máa ń kó sínú àpótí ni nítorí òjò. Nígbà míì tí ẹni tó wà ní iyọ̀ yìí bá fẹ́ gbé lọ ọjà gẹ́gẹ́ bí ohun tó wúwo, ó sì lè má ṣe àpótí kan ló fẹ́ gbé, ó nílò láti gba èèyàn bí aláàárù láti bá gbé lọ sí ọjà. Bó bá wá dé ọjà á sọ fún aláàárù pé dákun padà wá bí mo bá ti tà tán kó wá gbowó ẹ̀. Bí aláàárù yìí bá wá dé ó ta ó dandan ni kó gba owó ẹ̀, dandan ni kó gba owó ẹ̀. Ṣùgbọ́n lóde tòní bá bèèrè lọ́wọ́ àwọn ọmọ mi pé kí ni ìtumọ̀ rẹ̀, wọ́n á ní ọ̀gátà ọ̀gá ọ̀tà owó aláàárù àpé. Kì í ṣe ọ̀gátà ọ̀gá ọ̀tà owó aláàárù àpé, kì í ṣe ọ̀gátà ọ̀gá ọ̀tà owó aláàárù àpé, nítorí pé aláàárù kò nọ́gà. Ǹjẹ́ gbọ́, ẹnìkan kì í gba aláàárù gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ tó lọ títí lábẹ́. Aláàárù ò nọ́gà. Aláàárù ó lè bá lágbájá ru ẹrù lónìí kó dọ̀là kó má bàa ru ẹrù. Aláàárù lè bá tàmọ̀dò ru ẹrù lónìí kó dọ̀là kó má bàa ru ẹrù. Aláàárù ò nọ́gà. Ká tó lè pe ènìyàn ní ọ̀gá ẹnìkan ó túmọ̀ sí pé ẹni náà ló gba ẹni náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sí abẹ́. Bẹ́ẹ̀ bá wá pé ọ̀gátà ọ̀gá ọ̀tà owó aláàárù àpé nìsọ yìí ṣẹ́rí pé àti gbégbági. Gẹ́gẹ́ bí mo ti wá ṣàlàyé lọ, kí ni ẹ̀rí tó fi hàn pé iyọ̀ ni Yorùbá ń pè ní ọ̀gọ́? Ifá kan bẹ̀ tí wọ́n pè ní Ifá ọ̀wọ́n ní ọ̀sá. Ifá yìí ló jẹ́ yíwa pé gẹ́gẹ́ bí Ifá yìí ti ṣàlàyé nínú kíkì Ifá náà, ó ní onílé ní kọ́kọ́ ń wuyọ́ kàlejò tó wuyọ́, ọ̀kánjúà àlejò ní ṣáájú onílé wuyọ́, ajá fún ọ̀gọ̀ nígbà tí ń sawó ìlú Ìṣẹ́yìn. Ifá yìí ó tẹ̀síwájú, òun ló jẹ́ ká mọ̀ pé iyọ̀ ní jẹ́ ọ̀gọ̀. Ifá yìí ló sì ṣàlàyé fún wa ìdí tí a fi ń fi iyọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ bá ní ká máa tẹ̀síwájú kíkì Ifá yìí lọ yóò yé wa yékéyéké, ṣùgbọ́n ó ti yé àwọn bàbá mi báwọn. Bí ẹ bá tún wá wò nídàkejì ẹ̀wẹ̀, bí àwọn babaláwo bí wọ́n bá ṣe ètò tó ní ṣe pẹ̀lú iyọ̀, wọn kì í fi gbogbo ẹnu pé ọ̀gọ̀ ni wọ́n máa ń pè tàbí kí wọ́n ní ọ̀gọ̀ iyọ̀. Ọ̀gọ̀ ni wọ́n máa ń pè tàbí kí wọ́n ní ọ̀gọ̀ iyọ̀. Ẹ lè rí babaláwo kó fẹ́ ṣe àmúlò iyọ̀ fún àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe nídìí Ifá kó ní bá mi gbé iyọ̀, á ní bá mi gbé ọ̀gọ̀ tàbí kó pé bá mi gbé ọ̀gọ̀ iyọ̀. Ẹ̀rí yìí fi hàn wípé iyọ̀ ni Yorùbá ń pè ní ọ̀gọ̀. Ó túmọ̀ sí wípé ọ̀gọ́ta ọ̀gọ̀ ọ̀tà owó aláàárù àpé tí Yorùbá ń sọ iyọ̀ ní ọ̀gọ̀ náà. Tó ó jẹ́ bí ó ti jẹ́ lórí ètò lẹ́ni, ẹ má gbàgbé láti bá mi pín ètò yìí kiri kí ẹ sì lọ subscribe sí Afritaste TV lórí YouTube. Bẹ́ẹ̀ ni ẹ bá mi follow page mi Adé ọmọ Adé lórí Facebook. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀kẹ́ tó sọ léèmí ró, àwọn tí ò jẹ́ kójú tì mí, àwọn tí ò jẹ́ kí n tẹ́ nídìí ìgbélárugẹ àṣà Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ bá mi olóyè dókítà Fatoki Adébáyọ̀, àwọn ní ààrẹ ìgbélárugẹ àṣà Yorùbá lórí mẹ́rin àgbáláyé. Orílẹ̀-èdè Germany lọ́hùn ni wọ́n fi ṣe ibùdókọ̀. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Madinat Gold ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn. Mo dúpẹ́ lọ́wọ́
arábìnrin Yẹmí Adélàlú lórílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà àti Olúọmọ Àgbẹ̀kọ̀yà lórí mẹ́rin àgbáláyé àwọn bẹ ní orílẹ̀-èdè South Africa lọ́hùn ẹ̀ṣẹ́ àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ ọjà tí ẹ fi ń pọ̀ mí kò ní já bẹ́ẹ̀ ni mo kí bá mi Yẹmí ẹlẹ́bùú ìbọn bàbá Adé ọmọ Adé nù gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣẹ̀ṣe pátápátá ni mo kí o mo kí yín lọ́lọ́kùn ọjọ́ kan àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ èrè kó máa jẹ́ ti gbogbo wa ó dàbọ̀.